yín lè lọ́wọ́ báàgì yọ̀ mí ẹ wọ́n wọ́n rí ṣe prove báyìí nífìwọ̀n ẹ̀wọ̀n yín. ọ̀dà ta ni olùjẹ́jọ́ ta lólùfisùn o. olúwa mi èmi ni olùfisùn. ẹ̀yin ni mò ń gbọ́ ní ìjẹta ni o mo ra fried rice and chicken with 2 mots for my afternoon food and I went inside to get water. ẹjọ tẹ́tẹ́ jẹjọ́ ilẹ̀ mọ̀sọ̀ ìbò sí ẹ dákun ẹ ṣe èdè tí barista gbọ́. ọlọ́run ọba gbà. ẹ má bínú mà kó tí mo try àti sọ ni pé bí mo ṣe wọlé pé kí n lọ get water nígbà tí màá fi jáde mo ti bá ní sáǹsì yìí tó ti jẹ gbogbo oúnjẹ mi tán. irú òsì ó wá nù ó ti wá jẹunjẹ olóúnjẹ tán. she what. ọ̀gbẹ́ni kí ló dé fún ma jẹunjẹ olóúnjẹ. tọ́lẹ̀ mà. Fúnkẹ́. kọ́lẹ́ rẹ̀ ṣẹlẹ̀ ni pé ok mo ń bọ̀ láti upstairs mo wá sí downstairs mo gun step wá sí downstairs ẹ̀mí yẹn ni look at your right mo kàn wó right mo dẹ̀ rí fried rice nílẹ̀ pẹ̀lú chicken àti mọ́ọ̀tì méjì ní pandemic yìí débi dẹ̀ pa everybody nígboro. tòótọ́ ni sá tí èmi gan bá rí oúnjẹ o fried rice and chicken ń gbọ́. ọlọ́run ọba gbà. tòmú kàn rí pé oúnjẹ yóò save níbi tó wà ó kàn yẹn ní kí sáré bá wí nìyẹn àsọmọ ìgboro náà. ṣé wọn náà gbọ́n tó sọ ó níbi tó gbé oúnjẹ o sí ò safe kò safe. ayé mi tèmi bá mi. my lord olè ló máa ń ní ibi tó nìkan gbé nǹkan ẹ̀ sí ò dáa. are you sure Emmanuel. òótọ́ ni ń gbọ́ olè ní ọ́ ọ́ sẹ́ níbi tó nìkan gbé nǹkan ẹ̀ sí ò dáa. my lord ibẹ̀ yẹn ò dáa. she what. ṣẹ̀dẹ̀ mọ̀ pé nǹkan tí wọ́n bá gbé sílẹ̀ láì mójútó òun lẹ́nu ewúrẹ́ máa ń tò náà. wisdom. ó dáa ẹ bá mi bí pé ṣé òun jẹ́ ewúrẹ́. ń gbọ́ ṣé ìwọ jẹ́ ewúrẹ́ ni. ok ẹ bá mi bí pé tó bá yẹ pé ewúrẹ́ ló jẹ ni ṣọ́ọ̀rọ̀ ìmàdélé ẹjọ́. ń gbọ́ wọ́n ní tó wá jẹ́ ewúrẹ́ ni sọ́ọ̀pù ẹjọ́. What is my food we are talking about here. wọ́n jẹ́ mi ní now. kó tó sọ kó tó gbogbo tó ń ṣeré ní bẹ́ẹ̀ ní fún kọ́ni létí mi máa ń gbóúnjẹ mi lọ́wọ́ tó ní bí orí abẹ́ṣe máa ń jẹ food poison yẹn àlè breastfeeding tó bá yẹ máa léyàn screenshot rẹ̀ ṣé o ti screenshot ilé ṣé gbogbo oúnjẹ mi sọ́jọ́ ṣé gbogbo oúnjẹ mi dé lórí ìwọ ní sáà jàtìjàtì yìí kó tó tó kọ́ mi o tèmi ní pé bá mi wá oúnjẹ mi jáde owó mo fi rà náà ní my sweat owó mo fi rà so oúnjẹ mi dẹ̀ ní òun ní ẹ̀tọ́ láti gbé sí ẹni fọ́kì wẹ̀ sí bá gbé.